mo mọ̀ rántí ó ti pẹ́ báyìí bóyá ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àbí ti girama ní ń rántí mọ́ àmọ́ àwọn ẹ̀gbọ́n wa kan mọ́ wí fún àgbà náà wọ́n ní bó bá lóbìn tá a nífẹ̀ẹ́ sí tá a wá fẹ́ kó ṣe tá a fẹ́ fẹ́ àmọ́ tí ọ̀dàǹgbà bá a sọ̀rọ̀ tí yanrin sàn wọ́n ní ká mọ́ dára wa láàmú wọ́n ní ká wá bi tó bá tọ̀ sí ká wá buyọ̀ sórí ìtọ̀ rẹ̀ wọ́n ní yóò mọ sátẹ̀lé wa lẹ́yìn ní èmi ọ̀dán wo àmọ́ ẹ jẹ́ ń bi yín ẹ̀yin àgbààgbà mélòó nù yín ẹ dákun ló fi iyọ̀ àtìtọ̀ fẹ́ yàwó rẹ̀ ńgbà tí ìṣepò olúwa rẹ̀ fẹ́ ṣe bẹ̀ ẹ̀tọ̀ tí ó wà mọ́ buyọ̀ sórí ìtọ̀ èyí ń bẹ́ẹ̀ náà ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ kàn sí mi lọ́tún lósì pé ọ̀gbẹ́ni àmọ̀rí fọ́nrán rẹ̀ léraléra lẹ́nu ọjọ́ mẹ́ta ìkílódé ẹ mọ́ bínú mi bẹ́yìn lẹ ní ọ̀nà ọ̀fun báyìí ńlọ̀nà ọ̀run iṣẹ́ lọ́fà á torí pé wọn wá gbáradì lónìí ẹ jẹ́ á ṣàtúnyẹ̀wò ẹ̀kọ́ that is let's revise what I've said before n tí mo sọ̀rọ̀ lé lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn wà sọ̀rọ̀ lórí rẹ̀ lónìí fún àǹfààní àwọn tí wọn gbọ́ ńgbà mo kọ́ sọ àti pẹ̀lú ẹ̀yin tẹ́ gbọ́ gan kó tún lè yé yín jù bá ń lọ mo sọ̀rọ̀ lórí ọ̀fọ̀ ògèdè àti àyájọ́ ńgbà kan rí bẹ́ẹ̀ bá rántí ẹ jẹ́ n tún wá tún sọ lónìí wọ́n wà fi àásán lé kí ni ń jọ́fọ̀ ọ̀fọ̀ ní ọ̀rọ̀ téèyàn bá sọ jáde kìí so oògùn gbogbo ọ̀rọ̀ téèyàn bá sọ jáde báyìí ni Yorùbá ń pè ní ọ̀fọ̀ bí wọ́n bá wá ní èèyàn ń pe ọ̀fọ̀ ń pe ọ̀rọ̀ jáde ni that is statements words declarations gbogbo àwọn nǹkan báyìí ńlá ń pè ní ọ̀fọ̀ ọ̀fọ̀ wá lè póríṣiríṣi ó lè jógèdè ó lè jáyàjọ́ ó lè já àsán kí ni ń jógèdè ògèdè ni pé kólúwa rẹ̀ ò mọ̀ lo nǹkan tó ṣe é fojú rí tó jẹ́ pé bẹ́ẹ̀ bá lọ wádìí bẹ́ẹ̀ lẹ́ẹ̀bá olúwa rẹ̀ wá lò láti jẹ́ kí nǹkan tó ń fẹ́ kó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ that is making reference to verifiable facts or irrefutable facts to make things happen fún bí àpẹẹrẹ bí n bá ní lẹ́yìn lólobé ń so ẹ̀yìn lọ́tà mi ó mọ̀ wà olóbé oríṣìí ewéko kan ni èso rẹ̀ a máa ń wà lẹ́yìn ewé báyìí ẹ̀yìn ewé báyìí ni èso rẹ̀ máa ń wà ìdí tí wọ́n fi máa ń ní lẹ́yìn lólobé ń so ẹ̀yìn lọ́tà mi ó máa wà èyí ò ní ògèdè kí wá láyàjọ́ àyájọ́ ni kéèyàn máa ń lo kéèyàn máa pe nǹkan wá sí ìrántí ntọ́sẹlẹ̀ ńgbà kan rí olúwa rẹ̀ wá pè wá sí ìrántí láti wá mú kí nǹkan tó fẹ́ fara pẹ́ kó lè ṣẹlẹ̀ fún bí àpẹẹrẹ ẹgbọ̀n táwọn baba ńlá wa mọ́ ní njẹ́ ogun ti ìkọ̀lé ọ̀run bọ̀ wá sí kọ̀lé ayé ìmọ̀lẹ́ ìbora kínní kan ló ṣẹlẹ̀ torí ìdí èyí báyìí kọ́ ṣẹlẹ̀ ṣẹ́ni pé a ti ń sọ̀tàn that is we are making reference to historical facts n ti ń jẹ́ àyájọ́ nu gẹ́gẹ́ bá a ṣe pè é gan àyá ọjọ́ ẹ gbọ́ pé láyà ọjọ́ òní báyìí ló ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta eléyìí ní àsán ni ọ̀rọ̀ tó jọ bí èpè ìní ń jẹ́ àsán kíní kan ìrẹ́ kíní kan ó wá lè jógèdè ó lè jáyàjọ́ àmọ́ ibi tá a wà parí rẹ̀ sí yóò wà jẹ́ èpè kíní kan ìrọwọ́ ọrí ò ní rọwọ́ ṣe nǹkan kan ní gbọ́ búburú lẹ́nu abọ̀rìṣà tèmi àmọ́ ní tó bá ti jẹ mọ́ pé èpè tó gbóná tí wọ́n bùjó yàn eléyìí ń lásán ẹ rí i pé Yorùbá ó jinlẹ̀ gan bẹ́ẹ̀ bá wá fẹ́ràn fọ́nrán yìí ẹ dákun ẹ bá ń taari rẹ̀ sẹ̀ lómi èyí ò ní pé ẹ bá ń share àbí kẹ́ ẹ repost á mọ̀ pàdé láìpẹ́ àkó àsìkò yìí.